Ládọjà àtọ̀rọ̀ fọba Olúbàdàn àpẹ kábíyèsí o bàbá mi. Adéwọ̀lú Ládọjà ẹ kú àṣekù ọdún eléyìí tí ẹ ti gbọ́ pàṣẹ ọba. Mo kí yín lórúkọ gbogbo aláṣekù lágbára Ọlọ́run. Adé á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀, àṣẹ á pẹ́ lẹ́nu. Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní kí kíní kó lè bá gbọ́rọ̀ wọ́n ṣe ń sọ létí ọmọ ẹ̀. Gẹ́gẹ́ bí awuyewuye tó ń lọ nígboro ayé pé wọ́n ní àwọn olórin tán bá jọmọ Ìbàdàn ní kí wọ́n wá síbi ayẹyẹ ìgbadé Olúbàdàn. Nígbà yẹn bàbá mi ẹ̀yin gẹ́gẹ́ bí ọba Yorùbá, bẹ́ẹ̀ ni ẹ̀yin gẹ́gẹ́ bí ọba Yorùbá a gbọ́dọ̀ yàn pọ̀ sí káyàn ayò torí gbogbo àwọn tí a jọmọ Ìbàdàn Èkó lọ́pọ̀lọpọ̀ wọn ti sá wá. Bẹ́ẹ̀ ni Àkàndé Abbas bàbá aláṣàkáṣà Ìbàdàn ni o, Èkó ló ti sá wá. Mátàgbà mọ́lẹ̀ kíngí kẹ́ńgẹ̀ Akóredé Àyìnlá Èkó ló ti sá wá. Kọ́rẹ́ńsì ọlá bàtà ní mọ́dò sàn, ọlá bàbá ọmọ ló mọ ọmọ yẹn. Ó jọlá Alábí ṣèmi gangan Paso Wonder Ajíbọ́lá àwọn ìyàwó Ànàbì nígbà tó fi ń jẹ́ Táyé Paso. Èkó lọ́nà ti sá wá o. Ṣẹ́tírí bàbá mi kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káṣe ó pẹ́ lẹ́nu. Nǹkan méjì ni màá fẹ́ kẹ́ ẹ wò tó fi jẹ́ wípé tó bá di ayẹyẹ ọjọ́ ìwúyè ẹ má jẹ́ ká yàn pọ̀ sí, ẹ má jẹ́ ká yàn ayò. Èmi sọ níbi tí wọ́n ti ń sọ, mi sọ fún wọn, mo ní màá fún wọn lésì ṣùgbọ́n orí àgbáyé yìí ni wọ́n á ti gbọ́ èsì wọn torí wọ́n sọ débi wípé kódà àwọn Ìbàdàn máa ń múra kankan ni wọ́n sọ pé ọmọ Ìbàdàn nìkan ló gbọ́dọ̀ jẹ gómìnà Ọ̀yọ́ state. N tó wá jẹ́ kí n bọ́ sórí ayélujára láti fún wọn lésì nìyẹn. Ẹ̀yin tẹ́ sọ bẹ́ẹ̀ ẹ wo bí gómìnà Àlàó Akálà ọmọ Ògbómọ̀ṣọ́ ni o, kì í sọ ọmọ Ìbàdàn o. Ìwé olóyè Bọ́lá Ìgè lèmi kà o, ọmọ Iléṣà ni. Ọmọ Ìjẹ̀ṣà tẹ́mi lẹ́bọ̀ rẹ ní ọmọ wáwálé bàbá yín dorí ẹni lọ. Ọmọ olóró kí àbú ẹ mọ e, ọmọ pẹ̀tẹ́rẹ́ ilé àná yẹ abẹ́múrojó. Ìjẹ̀ṣà lọ́lọ́yè yẹmi. Bẹ́ẹ̀ ni ìyá mi ní Ìbàdàn. Bàbá tó bí ìyá mi ọmọ Iléṣà ni lọ́dún ẹ̀sìn ràkún. Àwa lọmọ gbádé kọ wá. Bẹ́ẹ̀ ni ọmọ òjòrè mi lẹ́ ń wò wájú yín yìí o. Mo ní Ìjẹ̀ṣà lọ́lọ́yè Bọ́lá Ìgè o, ayé gbà nílùú Ìbàdàn o. Bẹ́ẹ̀ ni nǹkan méjì tá a máa wò bàbá mi. Number 1 ọba Yorùbá ni o, ẹ kì í ṣọba Ìbàdàn nìkan. Ó yàtọ̀ the king Adéwọ̀lú Ládọjà. Ẹlẹ́ẹ̀kejì nígbà tí a fẹ́ jẹ ọba tiwa lọ́yọ̀ ọmọ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àsìbà. Kábíyèsí ọwọ́ adé, kábíyèsí o. Àwọn olórin Ìbàdàn ni wọ́n wá ṣeré náà wá play fún kábíyèsí ọba wa ọwọ́ adé nígbà tó gbadé lọ́yọ̀ o. Àwọn olórin
Ọ̀yọ́ tí kì í ṣe kéré mi bẹ́ẹ̀ ni ẹ fẹ́ gbégẹ̀ sí ni ẹ̀yin èèyàn tí a fẹ́ gbégẹ̀ sáwọn olórin Ọ̀yọ́ ni Prophetess Wumi Oko Oro multi-talented àní wọ́n lẹ́kọ̀ọ́ lólórin Ìbàdàn lólórin ẹ jọ̀wọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ sẹ́ mọ̀ pamọ́ òkè gan-an làwọn oko Ọ̀yọ́ àti Ìbàṣà lórin lọ tẹ̀dó sí kò dẹ̀ dìgbà tí mo bá ń sọ yínmíyínmí lónìí mi dìdìdìdì kò dẹ̀ dìgbà tí mo bá ń sọ ọmọ ẹlẹ́dẹ̀ ló lédè o ẹ jọ̀wọ́ ìlú nílùú mi ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ inshallah o ìlú nílùú mi ilẹ̀ Ìbàdàn náà ò ní bàjẹ́ inshallah o ìlú nílùú mi gbogbo Nàìjà ò ní bàjẹ́ inshallah o torí máa kọrin délùú London kọrin dé Amẹ́ríkà o I'm not one-way traffic. Prophetess Wumi Oko Oro multi-talented. Another Oko Oro is a counterfeit. Ẹ fẹ́ dábẹ́ ni ẹ má dábẹ́. Bẹ́ẹ̀ ni wàá ti máa gbọ́ ògo sógo. Bàbá mi nígbà tá a bá máa wúyè ọba Yorùbá ọba ìlú Ìbàdàn ẹ jọ̀ọ́ ẹ fààyè gba gbogbo olórin kán wá celebrate yín. Kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. My WhatsApp number Wumi Oko Oro 08141214070. Bẹ́ẹ̀ ṣe ń bá mi share lórí YouTube Wumi Oko Oro TV. Ọ̀dà àmọ́lẹ̀ kí dá sánmọ̀. Gbogbo èèyàn tó bá mi lọ woṣẹ́ mi lórí YouTube ti sì mi Wumi Oko Oro TV. Ọ̀dà àmọ́lẹ̀ lẹ́ẹ̀kan sí kí wọ́n sánmọ̀. Ọ̀dà owó kò ní dá yín o. Èdùmàrè á ṣe kí ni gbogbo bí tẹ́ bá ti ń lọ tẹ́ bá ti ń rìn. Ọlọ́run á máa tàn mọ́lẹ̀ sínú ayé yín ẹ̀yin náà ní kú ṣáájú ògo yín ẹ share mi ẹ like mi lórí Wumi Oko Oro TV lórí YouTube ẹ ṣé o.